lóye o tó yà sí ìrìnàjò àfi ìrìnàjò lẹ́jọ́ lẹ́jọ́ kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ táyé lọ ó lẹ́yìn ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o tó yà sí ìrìnàjò àfi ìrìnàjò lẹ́jọ́ lẹ́jọ́ kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ táyé lọ ó lẹ́yìn ìgbẹ̀yìn o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀tọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀tọ̀ àti rìbà o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán gẹ́gẹ́rẹ́ ńlẹ̀ yìí o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí gbogbo yín mo kí yín lólódì kan. Ọmọdé eléyìí mo kí yín, àjèsín eléyìí mo kí yín o. Yóò dáa fún wa, kò ní dà lẹ́mọ́ wa lọ́wọ́. Ta ló wà nínú odò tí ń domi rú? Èmi ọmọ yín náà ní Lúpọ̀nà ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ tó ṣe wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ àwọn ajunilọ ẹ̀dá ènìyàn ní ń bá rìn, ní ń bá jókòó, ní ń bá jẹun. Wọ́n rán níṣẹ́ láàárọ̀ kò pósùn, wọ́n rán níṣẹ́ lọ́sàn-án kò pósùn, wọ́n rán níṣẹ́ lálẹ́ kò pósùn. Àṣebẹ́yàn bá jókòó tágbà tí ò kúrò lọ́dọ̀ àgbàlagbà, àṣẹ a máa kọ́gbọ́n ọ̀nà àgbàlagbà ni, torí ẹ̀ ní fi ń jẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ yá mi létí yín, ẹ fi tù sílẹ̀, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ kọ́rọ̀ ọgbọ́n yìí. Ẹ wo àkọlé yìí àti àwòrán yìí. Orúkọ ewé yìí ni àwọn àgbàlagbà ń pè ní ewé oníyèsíyè, àwọn ẹlòmíà pè ní oníyèmíyè. Oníyèmíyè àwọn ẹlòmíì pè bẹ́ẹ̀, ṣùgbọ́n oníyèsíyè òun ló gbajúmọ̀ jù, orúkọ tí í jẹ́ nù. Ewé yìí a máa sábà so àbí a máa sábà wù ní ẹ̀bádò. Bí a mo ṣe lo Yorùbá mi yìí, ó lè le ní etí àwọn èèyàn wa mi o. Ewé yìí sábà máa wù púpọ̀ jù níbi bí ibi àbàtà, ibi odò, ibi tó tutù mìnìmìnì. Ibẹ̀ ni ẹ ti lè sábà rí ewé yìí já. Ẹ má wàá ṣe mistake o, ewé kan bẹ́ẹ̀ tá à ń pè ní ewé ojú omi. Ewé ojú omi yìí, òun àti ewé oníyèsíyè yìí wọ́n jọra wọn o. Kódà ewé ojú omi tí ń wí yìí, láwọn tí wọ́n dá ewé mọ̀, ewé ojú omi yìí jọ ẹ̀fọ́ ṣọkọyọ̀kọ̀tọ̀. Ìmọ̀ bí wọ́n ṣe pè é lórílẹ̀‐èdè Benin o, ẹ̀fọ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ pẹ̀lú ewé ojú omi. Ewé ojú omi tí mò ń wí kìí ṣe ewé ojú oró kọ́ o, kìí ṣe ewé ojú oró o, ewé ojú oró kọ́ o. Ojú oró yàtọ̀, òsínbàtà yàtọ̀. Ṣé rí ewé oníyèsíyè, ewé ojú omi àti ẹ̀fọ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta jọra wọn. Ìyàtọ̀ tó wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ rèé o. Ṣé rí ewé oníyèsíyè ní tó ń fi yàtọ̀, tẹ́ bá ti kan méjì báyìí, ihò kéékèèké kan rí inú ẹ̀, ihò yẹn bẹ́ẹ̀ bá kà 16 lẹ́ẹ̀ka, ojú 16 lẹ́ẹ̀bà mẹ́. Ojú 16 òun lẹ́ẹ̀bà mẹ́. Ewé yìí ní jẹ́ ewé oníyèsíyè. Ewé ọ̀hún rè, ẹja bọ́lọ́run bá ṣe fa ìgbà yín. Sẹ́rí tẹ́ ẹ bá já ewé yìí, tẹ́ ẹ bá já kọ́kọ́ dáadáa, tẹ́ ẹ bá padà ṣiṣẹ́ rẹ̀ pé yóò máa dùn yín nítorí kò ní dúró tó lọ báyìí tẹ́ ẹ padà bá ń bẹ́. Yóò máa yà yín lẹ́nu pé ládùúgbò bẹ́wẹ́ ìṣepọ̀ tó bẹ́ẹ̀ ni. Búrẹ́dì tó bá bọ́nú tíì ni, ìra bá fóni. Tó bá ti dénú agbada báyìí yóò rà ni, kò ní pọ̀ tó bẹ́ẹ̀ ṣe já mọ́. Ìsọ̀yè ni àwọn àgbàlagbà fi ṣe. Ìsọ̀yè ó jẹ́ ohun tí ọmọ kékeré tó gbọ́dọ̀ lò. Ìsọ̀yè ó jẹ́ ohun tí àgbàlagbà tó gbọ́dọ̀ lò. Àwọn ìsọ̀yè kan bẹ tó ní agbára jù. Eléyìí ọbọ̀mọ ọdún kan mú, ọbọ̀mọ oṣù mẹ́fà mú. Kódà àgbàlagbà gan lè lò tí ó bá jẹ́ kó ní àrùn stroke. Ẹ gbádùn mi, ṣe mọ̀ pé àrùn rọpárọsẹ̀
a máa fẹ́ẹ̀lì làákàyè a máa jẹ́ kí làákàyè ọyẹ́ ṣe rí èèyàn ń kàwé o àbí kò kàwé o gbogbo ìgbà lèèyàn gbọ́dọ̀ máa lo nǹkan ọ̀sọ̀yè nǹkan jẹ̀díjẹ̀dí nǹkan bà kì í ṣe ohun tó yẹ kó wọ́n yàn nínú ilé nǹkan ara ríro kì í ṣe ohun tó yẹ kó wọ́n yàn kò gbọ́dọ̀ díjọ́ jẹ̀díjẹ̀dí abádé kó tó máa mú kọ́ọ̀bù yagúlé káàkiri ìyá àfẹ̀kí lágbo jẹ̀dílé ìyá amúlíká lágbo bàálé kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn àgbàlagbà àtijọ́ àwọn ní gbogbo ẹ̀ ní tí mọ́gùn lẹ̀ tútù gbogbo ẹ̀ ní ó ti wà lọ́mọ láti ṣe kọ́rọ́ báyìí wọ́n ti gbé jáde wọn ní ẹ̀dá fún àrọ́bà ṣe kémú. ẹ gbọ́ mi àwa fẹ́ kọ́ wa nígbà wo láti ṣe ìsọ yìí kọ̀nà ní nǹkan kan wàhálà díẹ̀ lọ́nà yẹn ẹ̀rọ já ìwé yẹ̀yẹ́ ọ̀pọ̀ àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ẹlòmíràn máa pẹ́ kí ni wọ́n máa ń pè ní àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ oníṣàlàyé rẹ̀ yóò yí ọ ẹ lọ bí gbó ọ̀gẹ̀dẹ̀ ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá pọ̀ ṣe rí bọ́gẹ̀dẹ̀ ṣe pọ̀ yẹn ẹ wá gbìyànjú tó bá jẹ́ pé ẹ lè rí ọ̀kan bẹ́ẹ̀ lulẹ̀ tàbí méjì bẹ́ẹ̀ àbí mẹ́ta bẹ́ẹ̀ kódà kan bẹ́ẹ̀ bá dénú gbó ọ̀gẹ̀dẹ̀ gan lè ráwọn ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ti bẹ́ẹ̀ lulẹ̀ odidi ọ̀gẹ̀dẹ̀ bó ṣe dúró yẹn lọ bẹ́ẹ̀ lulẹ̀ tẹ bá bẹ ní ìdájí kùtùkùtù ẹ lọ ọbẹ̀ tó bá tó bí aago 12 yóò ti yọ òní ò ti yọ jáde sáré ìtọ́ yọ jáde yẹn òun lè rọra gé ẹ gé káàkiri bẹ́ẹ̀ ó ti dògùn ẹ kó sí ẹ wàá lọ wá ìyeyè ẹ mọ wọn ń pè ní ìyeyè èso ìyeyè gbọ́ lẹ́yìn tí pè lọ́dọ̀ yín tẹ bá jẹ́ni tí bá máa wo statu mi dáadáa gbogbo ẹ̀ ni mo máa ń post kódà mo tún máa ń fi iṣẹ́ síbẹ̀ fáǹfààní àwọn èèyàn lórí statu mi lórí WhatsApp èso ìyeyè kìí ṣe èso tó kò lórúkọ mi o ìyeyè náà ní jẹ́ o ṣé wàá rí ìyeyè yìí èyí tó rẹ̀ dálẹ̀ ni ẹ̀sà ẹ̀jẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ ẹ̀kọ́ sí àtòdìdí atare ọ̀tán ògùn sọ̀yédé bó láti wá sí bó láti ṣe a kì í bá mọ̀ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà tẹ́ lè fi darapọ̀ rí ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò yín nọ́mbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ rí ẹ ti rà á gbọ́ lórí àwọn iṣẹ́ tó ti wà ní afẹ́kẹ́ bá gbìyànjú ọ̀kan bẹ̀ ní o nọ́mbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ rí ìtọ́jú ara nípa ọ̀nà ewé àtegbò ni nọ́mbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ rí tó ìtọ́jú àtiwọlé ọkọ ti pẹ́ ọkọ òbí mọ ìyàwó òbí mọ oògùn ọmọ òsì oògùn àrùn lọ́wọ́ o ẹ má jẹ́ ní kọ́ tàn yín o òun tá àkọ́kọ́ dára tì í ni pé ǹjẹ́ ti ṣe tẹ́sítì àbá rẹ̀ ti ṣe tẹ́sítì kí ni tẹ́sítì gbé jáde nǹkan báyìí ńlá fi kì í ṣe pé kọ̀ọ̀kan gba kíní kan máa lò rárá o ẹ má gbàgbé pé bí àgàn obìnrin ṣe wà àgàn ọkùnrin wà o torí pé gbogbo èèyàn làwọn èèyàn máa lérò pé obìnrin làgàn rárá o ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín ni ẹ̀ka sí wa ẹ sanwó o iṣẹ́ kan lẹ́wọ́ abẹ́ wa ni abẹ́ ká jẹ́ pé kábàáyìn fi díẹ̀ tí ẹ̀ lè gbé ẹ sanwó o ká sọ gbogbo ẹ̀ kó yé wa yékéyéké ìwé ìtumọ̀ alátàǹpolówó nínú àwọn ètò àkàtẹ́ ti gbọ́ ìwé yẹn ti tán tipẹ́tipẹ́ kìí sọ̀rọ̀ ọdún méjì sísìn láti sọ̀rọ̀ rẹ̀ ó ti pẹ́ àyégbàtà wà ní Bàrígà ni o gbogbo àwọn ètò fídíò mi tẹ́ ń gbọ́ pé wọ́n tó béèrè ọ̀rọ̀ 2000 àti lé lọ́dún 6 kìí ṣèṣin mọ́ Ìkòròdú ni mo wà tí wọ́n bá pe nọ́mbà Nàìjíríà mi tí ọba ti lọ ìyẹnsí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ṣùgbọ́n ẹ rí i pé mo ṣàlàyé pé ẹ má pe WhatsApp mi nígbà yẹn tó bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ pè mí lórí WhatsApp àbí kẹfì mẹ́sẹ̀gì tó bọ̀ wá filẹ̀ jí ó ní mínì èyí tí ọba ti ní mínì ìwúlẹ̀ ní rìpláì rẹ bó ṣe yẹ nù ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group nọ́mbà tẹ́ lónìí WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí o public wa private wa o public ọ̀fẹ́ lẹ́wọ̀ bẹ̀ ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè kankan
ẹ sì gbọ́dọ̀ post sticker, ẹ gbọ́dọ̀ post link, ẹ gbọ́dọ̀ post any video. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe birthday ẹ láǹfààní àti post fọ́tò èyí ẹyọ kan káyọ̀ sì ṣàdúrà fún yín bẹ́ẹ̀. Bákan náà ní private ẹ láǹfààní àti béèrè sí gbogbo àwọn sẹ́ta àti fi sílẹ̀ tí ò yé yín ká ṣàlàyé fún yín kó yé yín. Àbí ọ̀rọ̀ kan lẹ gbé wá ni pé nǹkan kan ń dẹnìkan láàmú kí la lè lù sí á ṣàlàyé fún yín lọ́fẹ̀ẹ́. Ẹ gbọ́ alákànlẹ̀ wá lánìtúmọ̀ rẹ̀ òye yín àti ohun tẹ́ ẹ ṣe ọ̀fẹ́ ni láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan. Ẹ bá wá fi 5,000 wọlé ẹ tó máa san 5,000 lóṣù o. Ọkàn mi fún ọ̀ràn ti san ni ayọ̀ yín kó odidi ọba tó ti sanwó ká tó tún fi mi sí padà. Wọ́n yẹ máa bá mi bọ̀ ká lè ṣàlàyé ìyókù. Ìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ́mọ́ rìbá o. Olùrìbà rìbá o, ìyá ayé mọ́mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbá o. Olùrìbà rìbá ọlọ́mọ mọ́mọ́ rìbá o. Olùrìbà rìbá ọlọ́mọ mọ́mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbá o. Ọ̀kídé ọlọ́jà ẹyẹ. Ọkí màmàdé o ọlọ́jà. Ẹ wàá jò àgbékaná àjò tába ti jò tán ẹ̀dá sínú yìí oyin gidi ní kẹ́ wá kẹ̀dá sínú ẹ̀. Tó ìgbà tí ẹ ti dà sínú yìí wọ́n ní má lo nǹkan dúdú wọ́n ní kí n má lo ọ̀dà wọ́n ní kí wọ́n má lo nǹkan dúdú ọyẹ ẹ̀gún tó bá ti gun lódó tẹ gun tó kúnná dáadáa ẹ má sá sórùn ẹ sá síbòjì kó gbẹ tó bá ti gbẹ ẹ tuntun gún tó bá ti gbẹ ẹ tuntun gún tó bá ti gbẹ ẹ tuntun gún ẹ wá kú lúbúlúbú dáadáa ẹ ti kú lúbúlúbú ẹ dà sínú oyin ọtán ó ti tán ọ̀rẹ́ mi ó ti tán. Ẹ máa fi mu ògì gbígbóná ní alẹ́ kẹ́ tó sùn. Tẹ́ bá tún wá jí láàárọ̀ ọjọ́ kejì ẹ máa fi mu ògì gbígbóná. Ìyẹn lè fi sínú tíì o. Kódà bó wọ ọ̀bùpọ̀ kọ́stáàdì o lè fi sínú ẹ̀ o. Ó ti míìsì ẹ̀mú yín yóò ti wà nínú yín ọ̀rẹ́ bí. Kì í ṣe pé ẹsẹ̀ máa bù sínú yín rárá ẹ ti míìsì ẹ̀mú yín. Ẹlòmíràn máa béèrè lọ́rùn pé èèyàn 1 million lè lò. Èèyàn 3 million lè lò. Ọmọ tí ń kọ́ṣẹ́ ó lè lò, òṣìṣẹ́ ìjọba ó lè lò, ọlọ́pàá ó lè lò, ọ̀gá báńkì ó lè lò, sẹ́nétọ̀ ó lè lò, ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ó lè lò, ààrẹ ẹgbẹ́ mẹkáníìkì ó lè lò. Kò sẹ́ni tí ó lè lò, kò sí ẹni tí ó lè lò. Lágbára Ọlọ́run gbogbo ẹni ọba sì lò kò ní gbòdì lára yín. Ìwọ tó bá jẹ́ pé o bá jo ká pé ìwọ náà jo ni. Bí wọn náà ó ṣe ní ṣe ẹ̀mú yìí nìyẹn. Wọn náà máa lo ògì gbígbóná lálẹ́ ó sì máa lò ní àárọ̀ ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ. Kódà á fún oṣù anísọ èdè bíi pé ìwẹ̀ rẹ̀ àgbo rẹ̀ gbogbo ẹ̀ láà fún yín àtàṣejẹ rẹ̀. Ṣùgbọ́n ẹ máa bá àbọ̀ ní sísẹ̀ntẹ̀lé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìwọ̀n tí ń jẹ́ kí a máa fi àyè lẹ̀ tá a bá ń ṣètò lọ tá a máa ń kí nọ́mbà àbọ̀ ni pé àwọn kan jí prógáàmù wa gé wọ́n ń lò torí ẹ̀ láàfi kí ìbọ̀ láàrin bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì lè máa wò pé kí ló wá dé tó jẹ́ pé ẹjọ́ wọn pọ̀ láàrin ẹjẹ́jọ́ wa pọ̀ torí tèmi yé mi. Ìwọ fẹ́ gbọ́ ètò ni èmi nìmi lè tò èmi tí mo lè tò bí ìṣìṣe nǹkan mi mo ṣe nítorí bá mọ̀ pé ọ fẹ́ gbé tó wa gbẹ̀dú kọ́ ra dátà kọ́pọ̀ kò fi lè kẹ́kọ̀ọ́ bẹ̀. Ìwọ̀n tó wù ọ́ tó fẹ́ gbọ́ àti mọ́ ìwọ̀n tó wà wá náà fẹ́ kẹ́ gbọ́ ọ̀gbọ́dọ̀ gbọ́ ọkọ̀ faramọ́ bẹ́ẹ̀ ni. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí +2348032983298 +2348032983298 +22954651928 +22954651928. Yẹ́yẹ́ wa kò ní yẹ lẹ̀ ire o ire kàbìtì níbi gbogbo wa o.